Hello. Ẹ̀yin èèyàn wa. A kú etí gbọ̀ wá. Ó ga jù. Ṣé ẹ rí? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Tá bá bá eléyìí wí díẹ̀, a bá tọ̀hún wí díẹ̀. Tá bá sọ̀rọ̀ síwájú, ẹ jẹ́ ká máa think back. Ṣó yé wa báyìí? Ní a gbọ́ pé ìjọ naming yẹn, ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn sí. Wọ́n ní ìjọ naming tí ìjọ Sátidé yẹn tí gbogbo èèyàn wà níbi tí wọ́n ti ń ṣàjọyọ̀. Wọ́n ná, before you know it, kúṣe ni wọ́n wá bẹ̀rẹ̀, bó ní Tádé ní káwọ̀ wà. Wọ́n níbi tí olórí Mariam, olórí Naomi, sorry. Naomi mo fẹ́ sọ, not Mariam. Ẹ má bínú. Wọ́n ní wá, níbo ni wọ́n náà kan ká ọkàn olórí ìyá àbẹ́ta, olórí Naomi. Ẹ má bínú. Wọ́n níbi tí ọkọ̀ ẹ̀kọ́ lọ síbi tí ọmọ ọ̀dọ̀ Nani àbí kí náà pé wọ́n ní maid, ọmọ ọ̀dọ̀ Naomi. Wọ́n níbi tó wà ṣá. Lọ́kọ̀ ẹ̀kọ́ tàbí wá, níbo ni wọ́n ní wọ́n rí pé kò tí ẹ̀ wo ibi tí maid wà àti Tádé ní káwọ̀. Tó ń sọ wọ́n fi ṣọ́ maid. Jókòó síbẹ̀ yẹn. Ẹ bá ń kúrò ńbẹ̀ o, ẹ bá mi ṣọ́ o. Ọmọ ní o, ìyẹn dẹ̀ ti wà carried away. Ìyẹn maid gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ló wá ń wo ìran ti pọ̀ jù. Kò mọ̀ ìgbà tí Tádé ní káwọ̀ tó sneak out. Ó dẹ̀ wá tí ló bá bẹ̀rẹ̀ sí ní wọnú agbo. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Tádé ní káwọ̀. Wọ́n wá Tádé ní káwọ̀, wọ́n náà wá àwọn rí o. Wọ́n ní Naomi ti bara jẹ́. Wọ́n ní Naomi bara jẹ́. Kí ni kó ń ṣe? Kí ló ń wá sí kí ló ń wá sí party yìí fún? Kí ló ń gbọ́ ọmọ yìí? Àwọn ọmọ yìí wá, òun bá kúkú ti fi Tádé ní káwọ̀ sílẹ̀ lákùrẹ́. Ṣé inú agbo yìí níbo ló ti fẹ́ wá Tádé ní káwọ̀? Níbo ló ti fẹ́ rí? Wọ́n ní everybody, wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Tádé ní káwọ̀. Wọ́n ní kí náà wá. Àwọn tó ń jó, wọn ò mọ̀. Wọ́n ní agbo fẹ́ dàrú. Tádé. Wọ́n láwọn elders ti sáré lọ sí shrine wọn. Ẹ mọ̀ pé nǹkan tán believe ni. Wọ́n náà ti pariwo, wọ́n wá Tádé o. Ẹni bá mú Tádé kó jáde síta. Kó mú jáde síta. Wọn ò gbọdọ̀ wá Tádé ní káwọ̀ tí o. Wọn ò gbọdọ̀ ṣe o. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ agbo pé ẹni tí kíní bá ṣẹ́ mọ́ lọ́wọ́ nínú ẹ̀yin olórí tó rà mọ́ pé ẹ̀yin ló ní iṣẹ́ ibi, ẹ̀yin lè fẹ́ da agbo rú. Ọlọ́run ò ní gbà fún yín. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní pariwo. Wọ́n ní kí n má ṣe kékeré. Ó kù díẹ̀ pé wọ́n pé everybody perplex. At the end of the day, wọ́n ní ṣe ni Naomi, wọ́n ló ti bara jẹ́. Ó ti rọ̀ bí ẹ̀fọ́. Wọ́n ló kéékèèké. Wọ́n mà ní kì í ṣe kéékèèké. Wọ́n náà lọ fi sọ́ọ̀dì ṣá ni wọ́n wá rí ọmọ ní wọ́n wá lọ síbi security. Pẹ̀lú bó ṣe ń wá ọmọ. Ẹ mọ̀ pé bí music ṣe ń lọ, ariwo gan ti pọ̀ jù. Ìwọ̀nba àwọn tó bá rí tó mọ̀, àwọn gbogbo wọn náà wà. Bó ṣe wá ọmọ lọ sí bọ́mọ yẹn ṣe wá dé ibi táwọn security wà. Ó dàbí pé girl yẹn náà ni àbí Nani tó ń sọ. Wọ́n ní bó ṣe dọ́dọ̀ àwọn security, bó ṣe rí Tádé ní káwọ̀ tó jókòó ti security. Wọ́n ní gbogbo wọn ti bara jẹ́. Bọ́mọ yẹn ṣe pariwo ni, Tádé, ibi báyìí ló wà. Kí ló dé? Bọ́mọ yẹn ṣe wọ́ Tádé ní ẹ̀ pé ó fi pẹ́ táwọn tí ń wà. Bó ṣe wọ dé ọ̀dọ̀ kábíyèsí àti Naomi níbi tí wọ́n ti ń sunkún. Wọ́n bá rí bá wọn, ariwo ta gèè. Wọ́n wá túbọ̀, according to what I gbọ́, wọ́n náà tó loud music inú gbogbo èèyàn dùn. Wọ́n ní bí Naomi ṣe súnmọ́ Nani ló fún ní ìfọ́tí. Gbà. Níbo ni wà àtọmọ yìí ló ní hà? Ó ní ó ti pẹ́ tóun ti ń wà. Ó ní kì í ṣe pé bóyá òun kàn dìde níbi tóun dìde. Ó ṣe pé wọ́n jọ lọ ibì kan pé Tádé ní káwọ̀ lòun wá káàkiri. Lóhun lòun wà. Pé tẹ bá rí ojú Nani, pé ojú yẹn ti lé tó rorò lóhun tí ò ní pé
èní ni ọjọ́ ikú òun dé, pé kábíyèsí á fẹ́ bẹ́ òun lórí. Wọ́n ló ti pẹ́ tó ti wà nínú agbo tó ti ń wá Tádéníkàwò, tí àwọn Naomi gan ò tètè notice. Tí ò bá jẹ́ pé Naomi gan kọbi ara sí, jẹ́ kóun ti ẹ̀ wo ibi tọ́mọ yẹn wà, ó tán. Kan tó mú ló ti pẹ́ tóun ti ń wá Tádé, ìyẹn Naani. At the end of the day, wọ́n ní níbo lo mú ọmọ yìí lọ? Ó ní òun ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní, ó ní òun ò mú lọ, bó ti pẹ́ tóun ti ń wá, pé òun wo àwọn tó ń jó, òun ò mọ̀ ìgbà tí Tádéníkàwò sneak out. Wọ́n láwọn security wá ní àwọn rí ọmọ yìí, pé àwọn rí tó kàn rìn kiri, àwọn security bọ́kàn ṣe mú. Wọ́n ní security kan tó wà nínú agbo tó ya mú ọmọ yẹn, ó mú lọ sí ọ̀dọ̀ àwọn security tó wà ní gate. Ẹ bá tọ́jú ọmọ yìí, torí bó ṣe ń rìn kiri, torí àwọn inúnibí ni. Àwọn èṣù bí èèyàn wọ́n lè lọ kì mọ́lẹ̀ ńsìn kan sọ pé kí wọ́n opportunity, wọ́n máa ní kò sí ẹni kankan tó rí àwọn. Pé torí ẹni security yẹn, wọ́n ní nǹkan tí security yẹn sọ ni, pé kò sí ẹni kankan tó máa mọ bí ọmọ yẹn ṣe rìn lọ, torí ẹ̀ náà ṣe mú ọmọ yẹn. Ó jókòó sọ́dọ̀ àwọn security. Wọ́n ní security yẹn sọ pé ó ti pẹ́ táwọn ti rí tán fi mú sí gate, pé kó máa dúró tàwọn security, pé ìyẹn ó save. Wọ́n ní torí ẹ̀ ni ò ló ṣe save o, pé tí ò bá jẹ́ àwọn security tó wà alert. Wọ́n ní ṣe ni Naomi, wọn ò bínú tó tún fẹ́ pa kùrùtì, pé kí ni ìtumọ̀ eléyìí? Mo ní kọ́mọ dúró tì ẹ́, ó dẹ̀ fún un kúrò. Wọ́n ní gbogbo àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní bá Naomi sọ pé kó má wulẹ̀ na ọmọ yẹn, pé kò sí ẹni ẹlẹ́ran ara ni, kò sí bó ṣe lè ṣe. Ó yẹ kó ní ẹnìkan tó wà tangible. Irú ọjọ́ òní yìí, pé Naani náà ẹlẹ́ran ara ni. Òun gan lè sọ pé òun máa wòran, pé kó má blame ẹ̀. At the end of the day, wọ́n ní kábíyèsí wá sọ fún Naomi pé kó má fọwọ́ kan ọmọ yẹn láyé àti láéláé. Pé ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n rí pé kì í ṣe pé bóyá ẹnìkan ló mú pa wọ́n. Àwọn security náà mú. Wọ́n ní báwọn olórí ṣe bẹ̀rẹ̀ sí ní sọ, wọ́n ṣe máa ń sọ nìyẹn, wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Bí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n láwọn ni, tí nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn ni. Wọ́n ní kábíyèsí kan gbẹ́nu burúkú sọ́hun. Òun ló dára fún yín. Gbogbo àtẹ̀yìn àti iṣẹ́ ẹ̀yin náà ló máa sọ, because iṣẹ́ ibi kún ọwọ́ yín. Wọ́n ló tán. Wọ́n ní bí party ṣe bẹ̀rẹ̀. Party wá ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ní dídùn ní rẹpẹtẹ. Pé ìdùnnú wá ṣubú láyọ̀, pé gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní jubilate. Àwọn kan wá sọ pé wọ́n ní kábíyèsí, ẹ lọ wá security tó gbádùn. Irú situation yìí, pé kò yẹ kí ẹnìkan máa ṣọ́ ó lé Tádéníkàwò. Wọ́n dẹ̀ bá kí ló ń jẹ́ ìyá ọmọ olórí Naomi. Wọ́n bá wí gidi gan. Wọ́n bá wí ní internet. Àwọn internet ní ìyá Naomi ló careless. Naomi ló careless, Ọlọ́run má jàrí kò ṣe dáadáa. Díẹ̀ ní tàlàbà nú ìbejì. Ṣẹ́rí ti kábíyèsí, ó ní àwọn tó fẹ́ entertain rẹpẹtẹ. Ìwọ tó jẹ́ pé ìyá ọmọ tó jókòó yẹ kó concentrate lórí àwọn ọmọ ló yẹ kó concentrate. Tó dẹ̀ mọ bí ibẹ̀ yẹn ṣe máa ń rí tí o bá wá ordinary day, o máa ń wá Tádéníkàwò. Tí o bá wá bàtà, wà á wá aṣọ, wà á wá kíní, wọ́n á gé irun ẹ̀, wọ́n á ṣe gbá ní the same ààfin yẹn. O dẹ̀ ń bọ̀ láàfin yẹn, o wá ní kí maid nìkan kó bẹ́ẹ̀ tọ́jú ẹ̀. Wọ́n dí mistake yẹn, pé ọwọ́ ẹ ló wà yẹn, ọwọ́ Naomi. Wọ́n bá Naomi wò. Wọ́n ló dá, níbo ni ìyá Naomi wá wà o? Níbo ni ìyá Naomi wá wà tí ò lè mú Tádéníkàwò? Ìran wo ni Tádéníkàwò fẹ́ wò nínú agbo tí ẹ lè mú sọ́dọ̀? Pé wọ́n má blame Naani o, pé kán blame Naomi àti ìyá ẹ̀. Nǹkan táwọn èèyàn ń sọ nìyẹn. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká, torí mo ṣe ní kí n tún gbé lè, mo tún gbé ìbòrùn yìí wá. Kẹ́ tún lè mọ ẹni tí ẹ máa blame. Ní tèmi, mo blame Naomi. Wọ́n ní tójú tí ìyẹ́ làparò fi ń ríran. Mo blame Naomi, mo dẹ̀ blame kábíyèsí. Bó tiẹ̀ jẹ́ pé
díẹ̀ náà la máa blame kábíyèsí bó jẹ́ pé nǹkan tí Naomi tán ti fojú Naomi rí ní ààfin ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó yìí ń ṣẹlẹ̀ lọ́wọ́ tí ò bá jẹ́ pé Ọlọ́run ni ò jẹ́ kí apá ká àwọn ọmọ Naomi àti Naomi fúnra wọn. Bó jẹ́ èmi fúnra mi màá mú ọlọ́pàá tí kábíyèsí ò bá tiẹ̀ sanwó ẹ̀ ọlọ́pàá gidi gan wà ọmọ yìí mo mú lé ẹ lọ́wọ́ kankan gbọ́dọ̀ ṣe pẹ̀lú náàní gbogbo náà jọ máa dúró tó máa wòran màá dẹ̀ feed wọn màá dẹ̀ ṣe kíni kó máa concentrate lórí Tádéníkàwò nítorí Tádéníkàwò ọmọdé ni kò sí bẹ́ẹ̀ ṣe lè mú kí ọmọdé jókòó ó gbọ́dọ̀ dìde lórí ọgbọ́n wọn kò tíì strong bíi ti ìyàwó àgbàlagbà ó máa dìde torí ọmọdé like eré ṣíṣe so kóòtù má bínú kó sì má bínú ṣùgbọ́n Naomi in case of next time wà very alert kó dẹ̀ wà very careful àti ìyá Naomi ẹ wà very careful very careful ẹ má yẹ ká máa carry the way too much lórí àwọn ọmọ yẹn Ọlọ́run á bá fàbọ̀ ẹ̀bù àwọn ọmọ ní rí wàhálà lórí àwọn ọmọ torí iṣẹ́ ọmọ ga iṣẹ́ ọmọ ò kéré bẹ́ẹ̀ ni so Ọlọ́run á bá wa àwọn ọmọ wa ní ṣàṣedànù lórí àwọn ọmọ wa inú wa yóò dùn gbogbo ayọ̀ wa yóò bá wa kalẹ̀ lórí àwọn ọmọ wa Jésù Olúwa wa àmín ẹ ṣé ẹ̀yin èèyàn ẹ bá mi share kẹ́ bá mi like kẹ́ dẹ̀ bá mi subscribe ohun mo ní kí n sáré gbé wá sí ti gbọ́ wa kí àwa náà lè mọ bó ṣe ń lọ ẹ ṣé bye.